I'm sorry. I met this very girl, then she's sexy. When I asked her what's her name, she said Moji. Baby, can we just be friends? But she's old. Didn't ask her where she stays, but she told me. And then I felt that I could play some little bad boy. Little did I know someone watching. We drank a beer, took a taxi, went to my place. Now it's a common thing. Oh no, it's a Shapani. It's a don't know how I'm gonna explain to my baby. You say you are ìlú ni mo ṣì wọ̀. Ṣé bí Ṣàpá òyìnbó rè? Okogbajumo tí mo fẹ́. Bàbá mi jẹ́lẹ̀ bá dàbí ọ̀rọ̀ gbọ́. Tọ́jọ́ mọ̀ tó gbà fẹ́. Àwọn ọmọ ni ẹ máa gbá ní ẹ làjá o. Ìpè rárá tọkọ Gbajúmọ̀ ń kọ́ káàkiri lẹ́ ń gbọ́ ni. Ọjà wa wò lọ́kọ́kọ́ rí ẹgbà bẹ́ẹ̀. Okogbajumo kọ́mẹ́dì falafala kọ́mẹ́dì tí ò ní ráìfà kọ́mẹ́dì tí ò lábùlà lélẹ́yìí ọkọjá bẹ́ẹ̀ gbà wá o. Okogbajumo ńlá kọ́lí ẹ̀ ọdún Adékọ́lá na serious dimension. Wẹ́ẹ̀ kan wà pasticohestic embo àdàgbàgẹ́rà ọ̀fun ló ń jẹ́ bẹ́ẹ̀. Babalátíká akọrin ní tí fẹ́ kàn kò sí àkáyì kan lórí yín bó ṣe lè wò. Orúkọ mi náà ni gbogbo ìtógun mọ̀nà. Àìlọ́pọlọ ni o. Eléyìí yàtọ̀ sí gbogbo aré títí ń ṣe tẹ́lẹ̀ o. Nǹkan kọ̀dì ọdún Adékọ́lá àwọn gẹ́gẹ́ l'Okogbajumo o. Ojú àwọn méjèèjì rí màbo wọ́n dẹ́ wìrìwìrì wẹ́lẹ́mi ní ọ̀gbẹ̀yìn. Sinimá tuntun Okogbajumo tó bá wà wò ó rí pọ́ kọjá gbàtọ́ ẹ̀yọ̀. Gbogbo superstar tí wọ́n kópa ń bẹ̀ adẹ́rìn kò sónú ni wọ́n o. Láwọn bíi Ọdọ́ladé Adékọ́lá Nǹkan kọ̀dì Mojíọláyà Arẹjáàní Madam Jajẹ Ọmọge Campus Alẹ́ṣàbí Fẹ́mi Àràbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. As written by Ọmọlọ́lá Adékúnlé, produced by Bimbo Alade, directed by Kunle Afod, marketed and distributed by Lolola Space Nigeria Limited. 129 Nnamdi Azikiwe Street, Idumota, Lẹ́kọ̀ọ́. Ó tún wà lọ́dọ̀ Freedom Films and Marketing ní Idumota bákan náà. Okogbajumo best comedy film so far ni. Watch and be glad. Ọlá jẹ́ kó gbómi lọ. Èyí bó mi lọ. FIFA. Lọ́yà.